Sheik Akeugba Gold jáde ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ ẹgbẹ́ security ìrú ẹkùn tí Sunday Igboho Oòṣà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbé jáde tí wọ́n ní pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti bọwọ́ lù. Sheik Akeugba Gold wọ́n jáde wọ́n sọ eléyìí tó jẹ́ òdodo ọ̀rọ̀ nínú gbogbo nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí, pàápàá jùlọ lórí àwọn nǹkan tí olóyè Májàsọ́lá Sunday Igboho Oòṣà owó baba dami tí wọ́n gbọ́dọ̀ ṣe àkíyèsí sí dáadáa kó má bàa ṣẹ̀ṣẹ̀ gbé, kó má bàa fẹsẹ̀ kọ. Torí gẹ́gẹ́ bí Sheik Akeugba Gold ṣe sọ, wọ́n ní iṣẹ́ tí wọ́n gbé lé Sunday Igboho Oòṣà lọ́wọ́ yìí iṣẹ́ tó dáa ni, bẹ́ẹ̀ sì ló tún léwu, iṣẹ́ tó lè mú yàn kọsẹ̀ ni. Àmọ́ kó tó di pé mo gbé Sheik Akeugba Gold wọlé, màá yànnàná ẹ̀ fún yín lọ́kọ̀ọ̀kan léjèèjì. Wọ́n jẹ́ kó yé wa pé ìrú ẹkùn pé 7 syllables ló ní, bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀mọ̀ràn méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gba Sunday Igboho Oòṣà. Nínú àwọn ọ̀mọ̀ràn méje yẹn, màá mẹ́nuba mẹ́ta ń bẹ̀ kó tó di pé mo gbé fọ́nrán yẹn wọlé fẹ̀yìn èèyàn mi. Bẹ́ẹ̀ bá ṣe ń wo fọ́nrán yẹn, dákun dábàá yẹn bá mi like ẹ̀, kẹ́ máa comment, kẹ́ sì máa bá mi pín káàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Lákọ̀ọ́kọ́ ná, wọ́n jẹ́ kó yé wa wípé ṣáájú àkókò yìí kó tó di pé ìrú ẹkùn dé, àwọn ẹgbẹ́ kan ní ti ń bẹ o. Fún bí àpẹẹrẹ, àwọn ẹgbẹ́ OPC, àwọn ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà, wọ́n ní gbogbo wọn pátápátá sì ni wọ́n ń ṣe dáadáa. Wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà láti dájú pé wọ́n dáàbò bo àwọn ọmọ Yorùbá. Wọ́n dáàbò bo àwọn ọmọ Yorùbá dáadáa bó ti tọ́ àti bó ti ṣe yẹ. Wọ́n ní àmọ́ ṣá o, wọn ò gbúdọ̀ fọwọ́ rọ́ àwọn èèyàn sẹ́yìn bí ti ń wò mọ́. Eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣẹ̀ṣẹ̀ gbé lé Sunday Igboho Oòṣà lọ́wọ́ yìí, kí wọ́n ṣe bó ti tọ́ àti bó ti ṣe yẹ, kọ́ má sì bẹ́ẹ̀ nìkan kan jà rárá bí ti ń wò mọ́ o, kọ́ bá lè ṣe àṣeyọrí àti àṣeyege, pàápàá jùlọ lórí àwọn ládéládé wa, àwọn lọ́balọ́ba wa, wípé tí Sunday Igboho Oòṣà bá mọ̀ pé òun fẹ́ ṣe àṣeyọrí lórí iṣẹ́ tóun fẹ́ dáwọ́lé yìí, kó má níkùn sínú pẹ̀lú kábíyèsí kankan rárá bí ti ń wò mọ́. Torí pé kí ni? Torí gbogbo wọn pátápátá náà sì ni wọ́n padà wúlò lọ́nà kan tàbó míì. Bẹ́ẹ̀ ni wọ́n tún sọ̀rọ̀ síwájú o wípé ṣe rí gbogbo àwọn tí Sunday Igboho Oòṣà fẹ́ máa recruit yẹn, tó ń sọ wípé anybody kan lè wá recruit, wọ́n ní kó ṣọ́ra o, kó má lọ kó àwọn rógà mọ́ ara wọn. Torí nígbẹ̀yìn báyìí, bàtà tó bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń fa wàhálà, tí wọ́n ń fa gbòòrò, tí gbòòrò ń fa gbó, ọrùn Sunday Igboho Oòṣà náà ni wọ́n padà máa fa gbogbo ẹ̀ sí. Wọ́n sì ní kí Sunday Igboho Oòṣà kó kóra ẹ̀ níjàánu, kó yé wà tó available online, kó ní representative, kó ní agbẹnusọ tí ó máa bá wọn sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó bá yẹ kó máa sọ, kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní jábọ́, kó máa rí bọ́ọ̀lù online. Pé gbogbo àṣírí tí máa ń bẹ láàárín àwọn àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò kí ń ṣe nǹkan tó yẹ kó máa publicize sórí internet. Ó yẹ kó jẹ́ mọ̀ sínú mọ̀ síkùn ni. Ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ n sọ̀rọ̀ jù lórí ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ n yí kíní sókè kẹfà balẹ̀ gbọ́rọ̀ lẹ́nu Sheik Akeugba Gold. Mo gbóṣùbà káre fún bàbá yẹn, bàbá dáadáa ni wọ́n, bẹ́ẹ̀ sì lágbára Ọlọ́run ọba Èdùmàrè láká èèyàn níjọba. Ẹ̀yin èèyàn mi, ẹ bá ń ṣàmì àdúrà, kẹsì bá ń gbé tọ àdúrà mi, ẹ mo bá ń pín kíní káàkiri, ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ jẹ́ kó kálé kókó dẹ̀sẹ̀ kúkú, kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Láì dènà pẹnu, Sheik Akeugba Gold, ẹ bá ń gbóhùn sókè. Ọmọ ìyá mi Sunday Igboho, presently nílẹ̀ Yorùbá, ní tó dájú ni pé a need the security outfit tiwa, tí ò ní jẹ́ pé Christian ní tiwọn, Muslim ní tiwọn, traditionalist ní tiwọn. Èyí tó bá ti ẹ̀kọ́ mẹ́sìn kan lásìkò yìí, wàláhì fìtínà ni ó gbẹ̀yìn. Àmì ilé tó bá jẹ́ pé gbogbo ẹlẹ́sìn ní bẹ́ẹ̀, a lè manage ẹ̀. A need ẹ̀ fún territorial integrity and territorial security ìlú wa. Ó ṣe pàtàkì ká ní. Àwọn kan ti ṣiṣẹ́ kọjá kí ti ìrú ẹkùn ó tó dé. Àwọn OPC wọ́n ti jagun kọjá. Ẹ wojọ́ wọn lọ lọ́rin, ẹ wo tójú wọn rí.
ẹ wojọ́ tí wọ́n àtàkì wọn lẹ́kọ̀ọ́ OPC kún àkérénú ayé nígbà yẹn títí dòní àwọn Àgbẹ̀kọ̀yà ti síwájú wọ́n ti padà kọjá wọ́n ti gbalẹ̀ Yorùbá lẹ̀ àwọn Àgbẹ̀kọ̀yà nígbà táwọn tí mẹ́tàpá kan wọn ò tí ì dà Àgbẹ̀kọ̀yà ń dómì láwọn tí wọ́n dira wọn gan tí wọ́n ṣera wọn lọ́kùnrin wọ́n ti gbara wọn sílẹ̀ kó tó wá di pé ìrù ẹ̀kùn dé àwọn oríṣiríṣi kódà àwọn Àmọ̀tẹ́kùn tíjọba dá sílẹ̀ àwọn náà ṣe bẹ́bẹ́ ẹni tí ò bá mọ nǹkan ni ó sọ pé wọn ò ṣe bẹ́bẹ́ ṣe ìbọn tí ń bẹ lọ́wọ́ báńdíìtì ní bẹ lọ́wọ́ Àmọ̀tẹ́kùn ni àwọn ẹlẹ́ni ń sunú gbó wọn ń sun ojú ọ̀nà bí ó ṣe mọ ní ó mọ àwọn náà try wọ́n ti ní gbìyànjú ọwọ́ àkàn ìrù ẹ̀kùn báyìí ìrù ẹ̀kùn ní sílébù mẹ́sàn-án méje IRUEKUN ìrù ẹ̀kùn méje ni àfi kẹ́ ẹ padán méje fún wa kì í ṣe idán abracadabra mọ́ sọ kẹ́ ẹ ṣe solution tí ó fà wá yọ jáde nínú tó ń bẹ́ńlẹ̀ yìí ara nǹkan tá a wá gbọ́dọ̀ ṣe kí n sáré kà ẹ̀yin ìrù ẹ̀kùn mi ní máa dárúkọ olóyè Sunday Igboho mọ́ torí ẹ̀ ti dódídí ìrù ẹ̀kùn ẹ lọ reconcile pẹ̀lú àwọn ọba tẹ́ ẹ bá ń bájà o ẹ lè dáṣẹ́ ìṣe o ẹ reconcile pẹ̀lú àwọn gómìnà tẹ́ ẹ bá jọ ní ọ̀rọ̀ pọ̀ bíjà bá ń bẹ láàrin gómìnà àtààrẹ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe dọ́gbọ́n bí ẹni tó wà láàrin ìyàwó méjì mẹ́ta mẹ́rin òun kálukú ló níbi tó wúlò sí yóò níjọ́ tí kọ́nà káàyàn mọ́ tó pé kò sẹ́ni tí ó ṣe fún èèyàn ju gómìnà lọ ipò tí Ọlọ́run gbé olóyè Sunday Igboho sílé ní ó ti kú ọlọ́rọ̀ ẹnìkan ti dọ̀rẹ́ gbogbo ayé irinṣẹ́ tó kù tó nídìí láti kọ̀wé ìtàn òun lélẹ́yìí tó tẹ̀ lọ́wọ́ yìí bí Tinubu tó bá tíyàn lẹ́yìn bí Ìgbòkè sì di ti ń bẹ lẹ́yìn èèyàn ni o torí kì í padà lẹ́yìn ẹni tó bá mọ̀ kó dúró déédéé àmọ́ bó ni wọn ò ṣe nílò ẹ for political game bó ni wọn ò ṣe nílò ẹ láti fi àtáàkì àwọn olóṣèlú míì n ti ń tán léegun ọdún n ti ń tán lọ́dún iléyá ọmọ ilé mọ́mọ́ gan yóò padà rẹran jẹun bó ni wọn ò ṣe nílò ẹ against àwọn political parties míì tó dẹ̀ ṣiṣẹ́ tí wọ́n gbélé ẹ lọ́wọ́ tí gbogbo ayé ò rí pé yes ọgbàlẹ̀ Yorùbá sílẹ̀ ọkùnrin 25 ní adopt ẹ bí ṣe wulẹ̀ kó mọ̀ àmọ́ o àárín àwọn olóṣèlú tó wá sí Ọlọ́run nìkan ni ó kọ́ ẹ lọ́gbọ́n tó fi rí lò ẹ̀yin ìrù ẹ̀kùn ẹ lọ reconcile pẹ̀lú àwọn tí mo wí ẹ wá gbìyànjú ẹ náwó ọ̀fẹ́ sáwọn Àgbẹ̀kọ̀yà ẹ náwó ọ̀fẹ́ sáwọn OPC kódà báwọn kan ò gbà ti yín ẹ náwó ọ̀fẹ́ sí wọn ẹni tó bá gẹṣin ní kí ẹni tó wà nílẹ̀ ẹlẹ́ o ẹni tó gẹṣin ò tún gbọdọ̀ retí kẹ́ni tó wà nílẹ̀ òkìrun ìgbà tí yín lóde yìí Ṣẹ́ríkí ń gómọ̀ Sàmánì ń gómọ̀ bó o lẹ́sẹ̀ fà wọ́n mọ́ra àtàwọn Àmọ̀tẹ́kùn tẹ́jọ́ mọ̀ ṣiṣẹ́ pọ̀ tí ò fi ní sí sabotage ètò burú jù ní sabotage làwọn tí wọ́n bá ń bẹ nínú ìlú téèyàn ti operate ó burú gan. Number 3 tó bá recruit àwọn èèyàn eléyìí tí olóyè sọ yẹn tó ní everybody gbogbo ọmọ Yorùbá máa lọ gba fọ́ọ̀mù lọ́fẹ̀ẹ́ àìmọye ẹni tí èsì ran Yorùbá tó ti di Yorùbá ẹ̀jẹ̀ aburú wọn ò lè tán lára wọn àwọn èèyàn kọ̀ọ̀kan tó ní state kọ̀ọ̀kan ni ó jẹ́ kán wá àwọn èèyàn jọ àwọn tí wọ́n malé wọn tán mọ̀nà wọn tán mọ̀ràn wọn tán bá dáràn tán wọn tán mọ ibi tí wọ́n trace sí àmọ́ ká kó gbogbo ẹ̀ pọ̀ kì í níyì. Number 3 àbí number 4 olóyè Sunday Igboho téèyàn bá ti wà too available jù èèyàn wà too cheap. Stop making yourself available everywhere. Gbogbo interview mo ti sọ láìmọye ìgbà alágbára ìbínú tán alágbára ìsọ̀rọ̀ tán gbogbo tó bá ń lọ láàrin ìwà àtààrẹ tí bá ń lọ láàrin ìwà àtàwọn gómìnà kò ń ṣe nǹkan tó yẹ kó dórí afẹ́fẹ́. Inú ti gbọ́dọ̀ jìn báyìí torí kò sẹ́ni ó dùn máa forí ẹni nínú tó olóṣèlú ó easy fún wọn láti gbé èèyàn gẹ̀ẹ́sìn ó easy fún wọn láti rí èèyàn bọ̀ Ọlọ́run ò ní já ọbọ̀ o. Mọ́ wà available ní gbogbo òde mọ́ wà available fún gbogbo ọ̀rọ̀ interview jẹ́nìkan ọmọ grant interview lórúkọ rẹ tẹ́nìyẹn bá tiẹ̀ ṣe mistake wàá lè sọ yí pé èmi kọ́ ni mo ṣe o ọmọ burúkú tí mo ní kó ṣe kíní yẹn nìyẹn ẹ bá dẹ̀ dẹ́yìn ẹ̀ tán fara yín mára pé wò má bínú bá ṣe máa láyé lọ tá a fi mú jẹnu. Number 4 or number 5 lọ láṣìírí dáadáa mo ti sọ yẹn. Number 6 àwọn tí ẹ jẹ́ bandit tí wọ́n ń filẹ̀ Yorùbá lápè ẹ má lérò yí pé wọ́n àti study a lot nípa olóyè Sunday Igboho torí they saw him coming kó tó dọjọ́ ènìyàn ti mọ̀ pé ń bọ̀
they will have studied a lot of things about him. Olóyè Sunday Igboho, inú ara rẹ ni ó mọ̀, inú ara rẹ nìkan ni ó mọ̀, máa jẹ́ màánú bí bàbá wa l'Ógbómọ̀ṣọ́, former premier, máa jẹ́ màánú. Ó lóun sọ̀rọ̀, ìyẹn bàbá wa Akíntọ́lá, ó lóun òun báyàwó òun sọ̀rọ̀, ó lùtà, òun bọ́mọ òun sọ̀rọ̀, ó lùtà. Ó ní láti sin lọ Emmanuel lòun jẹ́ ìmánú, òun kó gbogbo ẹnu. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló gbọ́dọ̀ máa jáde. Ẹlẹ́ẹ̀keje, irú ẹkùn. Olóyè Sunday Igboho lọ́wọ́ náà bí relationship ẹ̀ ó ṣe deep pẹ̀lú àwọn sójà àtàwọn ọlọ́pàá. Àmójú kan ló fi ṣe relationship. Èèyàn lajú méjì torí orogún ìfẹ́ràn ara wọn dénú. Àwọn tó bá jọ́ga wọn bó bá ti Ọlọ́run ó kọ́ ẹ bó ṣe ṣe. Àwọn gan ni wọ́n máa lànà fún ẹ pé rìn báyìí. Yóò wá ní orúkọ rẹ̀ tó kọ nílẹ̀ Yorùbá tí ò ní parẹ́ mọ́ títí láé. Ló jẹ́ sọ pé sẹ́tí wọn gbélé olóyè Sunday Igboho lọ́wọ́ yìí. Electric ni ó lè tàn mọ́lẹ̀, ó dẹ̀ lè ṣọ́ọ̀kì èèyàn. Ọlọ́run ò ní jẹ́ kó ṣọ́ọ̀kì rẹ. tó ẹ̀yin yẹn wà ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o lẹ́nu Sheik Akeugba Gold bó lẹ ṣe rí sí bó lẹ ṣe rí ìmọ̀ràn tí wọ́n gba Sunday Igboho ṣàṣì ẹ jẹ́ darapọ̀ lábala àríwúsí kí wọ́n bá mi comment kí wọ́n máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. Agbe ní gbére pàdé olókun, àlùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlóyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. Ọgbọ́ Capable Herbal Energy Capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.